Hmm, ẹ̀yin èèyàn wa, bẹ́ẹ̀ ni, ẹ ṣeun tẹ fi ń tẹ́tí sí wa. So, apá kejì nípa ọ̀rọ̀ bí Kábíyèsí ṣe jáde láàfin, tí gbogbo èèyàn tó mọ̀ láàfin, wọ́n bẹ̀rẹ̀ sí ní wá Kábíyèsí. Níbo ni Kábíyèsí lọ? Níbo ni Kábíyèsí lọ? Kábíyèsí ò kí ń dédé kúrò ní ààfin ní ìdájí. Wọ́n ní láti ìdájí náà tí mọ ibi tó lọ, níbi tó wà. So at the end of the day, wọ́n ní Ashley àti Mariam, ara ti ń fún wọn. Wọn ò rẹ́ni béèrè Kábíyèsí lọ́wọ́ ẹ̀. Wọ́n bá lọ sí wọ́n lọ sí shrine pé kí wọ́n lọ béèrè wò ibi tí Kábíyèsí wà lọ. Kò dágbére, wọn ò mọ̀ pé ibi báyìí ló wà. Wọ́n ní wọ́n dé shrine pé wọ́n wá sọ fún wọn pé ní shrine pé àwọn alálẹ̀ ní nǹkan tó ń ṣẹlẹ̀ sí Naomi tó fi wà lọ hospital. Wọ́n ní wọ́n kọ́ Kábíyèsí ní wọ́n ti lọ wọ́n wádìí ẹni tó gbé ìkòkò ogun sí ẹnu ọ̀nà Naomi ní Àkúrẹ́. Òun ló fa okùnfà tí Naomi fi rí ìkòkò tí Naomi fi collapse tó di èrò hospital tí wọ́n mọ nǹkan tó ń ṣe. Ìdí pé ta ló gbé ìkòkò yẹn wá sí Àkúrẹ́ mansion. So, òun ni ìdí tí wọ́n ní Kábíyèsí wà lọ. Pé ẹni tí kiní yẹn bá já mọ́ lọ́wọ́, tó bá bọ́ mọ́ lọ́wọ́, tó bá rí pé òun ni ẹni tí ó lọ gbé ìkòkò lẹ̀, pé wọ́n lọ wádìí. Torí wọ́n ní Kábíyèsí kiní yẹn wọ̀ lára gan. Pé wọ́n ti mọ Kábíyèsí pé Kábíyèsí ọ̀rọ̀ Naomi yẹn pọ̀ ká lára. Wọ́n ní bó ṣe wádìí. Wọ́n máa sọ pé wọ́n máa kọjá odò méje, igbó kìjikìji méje. Nǹkan tá ṣáà gbọ́, a gbọ́ náà ni o. Pé ẹ̀yin tí pé bẹ́ẹ̀ yẹn náà ti máa rí kiní yẹn kedere. Wọ́n fẹ́ lọ wá ìdí wò, wọ́n fẹ́ lọ dífá. Lọ́nà jíjìn ni o. Wọ́n ní kì í ṣe ìlú tó jẹ́ pé ó ń yá bẹ́ẹ̀ yẹn. Wọ́n nígbà tó lọ béèrè wò pé ṣe Ashley àti Mariam ṣe náà káwọ́ lérí pé tí wọ́n máa ti tà. Tí Kábíyèsí bá lọ síbẹ̀ yẹn tó bá dé, ṣé mọ̀ pé wọ́n ti ń fira wọn hàn pé àwọn làwọn ṣiṣẹ́ yẹn. Wọ́n rán èèyàn ni wọ́n bẹ́ èèyàn lọ́wẹ̀ pé kó lọ drop kiní yẹn. Ẹni yẹn kẹ̀dẹ̀rẹ̀ ọkùnrin náà pé. So, tí Kábíyèsí bá máa lọ bẹ́ẹ̀ tó bá máa dé, pé tí wọ́n máa ti tà, páyé wọ́n máa ti bàjẹ́. Wọ́n ní bọ́n méjèèjì fọwọ́ já orí jẹ ènìyàn tó fọwọ́ la orí wọn mọ́lẹ̀. Fọwọ́ la orí pé kí leléyìí pé àwọn máa dáràn. Wọ́n ní ká tó wí ká tó fọ̀, pọ́n méjèèjì ti feré ge o. Wọ́n ní wọ́n ti feré ge, wọ́n ti sáré lọlé, wọ́n ti múra. Wọ́n ní pẹ̀lú full speed náà fi sá jáde tán fi wọnú mọ́tò ẹnìkan nínú wọn. Bó ṣe drive lọ nìyẹn. Wọ́n ní mọ́tò kan náà gbé àwọn méjèèjì. Wọ́n ní àwọn tó wà palace pé kí ni ìbá ṣẹlẹ̀? Ṣé àwọn people yìí, ṣé nǹkan kan ti dà wọ́n láàmú ni? Nǹkan kan já wọn jẹ ni? Pé kò dẹ̀ wọ́n ṣe irú ẹ̀ rí pé mọ́tò ẹyọ kan náà gbé àwọn méjèèjì gbé jáde. Wọ́n ní níbo náà wà lọ. Ó di lẹ̀lẹ̀lẹ̀ pé wọ́n lọ sí hospital. Kí ni wọ́n fẹ́ lọ ṣe lọ́sípítà? Wọ́n náà fẹ́ lọ bẹ Naomi. Ó yẹ ó dà pé wọ́n fẹ́ jẹ́wọ́. Wọ́n náà fẹ́ lọ jẹ́wọ́ fún Naomi kí Kábíyèsí lè dáríjì wọ́n. Torí tí Kábíyèsí bá dé níbi tó ti lọ wádìí wò, tó bá dé sáàfin pé tí wọ́n ti tà, wọ́n dé hospital, wọ́n náà fẹ́ rí Naomi. Wọ́n ní tí ẹ bá rí bọ́n ṣe ń ṣe jàújà, tó ń ṣe jàbàjàbà.
nọ́ọ̀sì o, dókítà o, a fẹ́ rí Naomi, a fẹ́ rí Naomi." Lọ́ bá ní ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Wọ́n ní màmá Tádé ní ká wò. Wọ́n ní ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Pé ẹ jọ̀ọ́, wọ́n ní kàn jọ̀ọ́ kàn fi wọ́ọ̀dù tí ìyá Tádé ní ká wò wà kọ́nu kàn fi hàn wọ́n. Pé ó ní nǹkan táwọn bá wá, páwọn yẹn wá ní láti bọ̀. Pé number one, pé kò tiẹ̀ sí ààyè láti rí Queen Naomi, pé wọ́n allow wọn láti máa wá sáàfin bẹ́ẹ̀ yẹn. Páàfin òun gba gbogbo rẹ́dẹrẹ̀dẹ yẹn láàyè. Wọ́n ní wọ́n á sọ pé pé kàn jọ̀ọ́ kàn tètè rí Naomi káwọn ti apologize. Wọ́n ní apologize pé kí ló ṣe, kí ló dé? Wọ́n ní tẹ bá rí bọ́n ṣe ń ṣe jàbàjàbà, tó ń ṣe bíi pé ó jà lọ, ìjà ló bò wọ́n ní gbogbo ara. Wọ́n ní wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní sá sókè tán sá sódò. Wọ́n sá sókè, wọ́n sá sódò. Pé àfi káwọn rí Naomi o, káwọn tọrọ ìdáríjì kí kábíyèsí tó dé. Torí ìyà tó ju sẹ̀ríyà lọ, kábíyèsí á fún wọn. Ìyẹn má worry. So wọ́n ní bí dókítà wá ń sọ fún wọn pé kí ló ṣẹlẹ̀, pé wọn kì í allow èèyàn bí o, pé wọ́ọ̀dù tí Naomi wà, pé wọn ò fẹ́ kí anybody lọ wò. Wọn ò fẹ́ kó wà kó máa rest, kó ń rest. Wọ́n ní pé kí ni, pé kàn jọ̀ọ́ káwọn rí. Wọ́n ní àwọn dókítà ní ó jọ̀ọ́ pé kàn work out. Ẹni bá rán yín àbí ẹni tó bá sọ pé kẹ lọ wo Naomi o, pé kò sáàyè yẹn, ẹ lọ gba invitation wá látọ̀dọ̀ kábíyèsí. Torí kábíyèsí kò sí anybody tó tiẹ̀ lè wọ̀ fún security purpose. Pé anybody ò gbọdọ̀ wá wo Naomi. Wọ́n ní bọ́n ṣe trace wọn out, tó chase wọn out. Wọ́n ní bọ́n ṣe fọwọ́ kárí tó ń já tára wọn gbọ̀n táwọn pé àwọn mà ti dáràn wọn, àwọn ti dáràn wọn, àwọn fẹ́ bẹ Naomi ò kì í ṣe pé bóyá nǹkan mi. Wọ́n ní àwọn people yẹn wọ́n disappoint wọn. Wọ́n ní kó máa lọ. Whereas wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ discharge Naomi ní àná. Ẹ rí i pé wọ́n ti discharge ẹ̀. Wọ́n ní bó nǹkan tó wá pé wọ́n ti discharge tó wà lọ́spítà. Àwọn ò wá so foolish, so stupid kan sọ pé kí wọ́n lọ bá Naomi ní hospital. Pé kò lè possible. Àfi kàn lọ bá nínú ward. Pé kò lè possible. So bí Naomi ṣe tọ́lọ́run fi bá ṣe tára ẹ̀ ti yá tó dẹ̀ ti padà sílé. Káwọn oníṣẹ́ ibi yẹn kan tó dé pé kí Naomi lọ wá dáríjì àwọn. Ṣé ẹ̀ ń rí nǹkan tí mò ń sọ fún wa? Pé tó bá ti di ẹlẹ́bọ lóògùn wọn yẹn dání, wọ́n wá bọ́n ṣe fẹ́ fi ṣe ìjàmbá fún Naomi. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin èèyàn wa pé ara Naomi ti yá, wọ́n náà ti discharge. Tí kábíyèsí bá dẹ̀ dé láti ibi tí wọ́n ti lọ wádìí ẹni tó gbé kòkò sí Àkúrẹ́ mansion, gbogbo ìtókù gbélé gbọ́. Ẹsẹ̀ wọn kan wà ní ìta, kan wà nínú ilé. Ká má ì tí sọ pé wọ́n tún ṣe dé ẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ bẹ́tà. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ti ra Naomi padà lọ́wọ́ àwọn aṣebi, lọ́wọ́ àwọn ìkà. Wọ́n mà ní kì í ṣe kékeré. Pé láti ọjọ́ tí Naomi ti wà lọ́spítù, wọ́n ní olórí Ashley àti Mariam pé wọ́n di ọ̀rẹ́ àpàpàǹdodo. Wọ́n di ọ̀rẹ́ àpàpàǹdodo pé inú wọn kàn dùn. Pé níyì tán sá lọ sí Shrine. Wọ́n fi wọ̀n pé bí wọ́n ti rúgi oyin, igi eléèrà náà rù. Wọ́n ti rúgi eléèrà. At the end of the day, gbẹ̀gẹ̀dẹ̀ wọn á gbiná ni. Ṣé wọ́n ṣàṣejù ni? Wọ́n sọ pé aláṣejù ni wọ́n. Ẹ̀yin èèyàn wa jàre, ṣé o, ẹ ṣé ń tẹ́tí sí wa. Ẹ ṣé torí ẹ̀ mo ṣe ní etí tó bá gbà lọ gbọdọ̀ gbà o. Ẹ bá mi subscribe, kẹ́ dẹ̀ bá mi share, kẹ́ dẹ̀ bá mi love ẹ̀.
Ẹ ṣé gan-an ni bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. A dúpẹ́ o, ààbò Ọlọ́run á dájú lórí wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Ẹ ṣé.